wọn gbà kálukú jọba rẹ̀ ni. Kálukú náà jọba tiẹ̀ ni. Ọba mélòó ló wà lọ́yọ̀ọ́? Ọba mélòó ló wà lọ́yọ̀ọ́? Awólọ́wọ̀ ló dá ètò agbára ìlú Ọ̀yọ́. Awólọ́wọ̀ ló dá o. Èyí tó jẹ́ ọ̀rọ̀ tí máa ń sọ̀rọ̀ sọ lẹ́nu gbogbo àwọn pìtàpìtà oníbàbá wa sọ yìí. Pẹ̀lú politics. Pẹ̀lú òṣèlú oníbàbá wa ní kẹ́lẹ́ ni wọ́n fi dá bàbá ṣe ní ọ̀rú. Torí pé nínú ọmọ tó lámìlaka tó káàkiri ayé, Ọ̀rànyàn ni ó káàkiri ayé. Ọ̀rànyàn. Tá a bá wo gbogbo àwọn ìpínlẹ̀ káàkiri kódà tó fi dé ìlú wa ẹ̀kọ́ tún ìlú wa ń Kwara, Ọ̀yọ́ ló débẹ̀. Òró Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni. Òkèrímì làwa ti wá lóru. Olúyẹmọ tó kọ́kọ́ jẹ́ lákọ̀ọ́kọ́ Aláàfin àkọ́kọ́ Olúyẹmọ ọmọ Ọ̀yọ́ ni. Ọmọ Ọ̀yọ́ ni. Láti má kì wá pé ọmọ Ọlásùnbọ̀ ọmọ Olúyẹmọ. Ọmọ Òyàmọ Yáfá, ọmọ Òyàmọ Yábà ń tẹ́ ìdí ẹ̀ ó yá bàbá tó Olúyọmọ. Bẹ́ẹ̀ni, ọmọ olówó ṣẹ̀ǹbáyé kó olùkúdò tó dé. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni. Agbára empire Ọ̀yọ́, ó kẹ́ ẹ jẹ́ ká sí láti bí àwọn ààrẹ. Ta ló fi látò ṣàjẹ? Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni. Fún Omi Àjàdí Ìkó, ta ló ṣiṣẹ́ fún? Aláàfin náà ni. Ọ̀yọ́ ni. Oníkòyí, ta ló ṣiṣẹ́ fún? Ọ̀yọ́ ni. Gbogbo àwọn ìwéré ilé kálukú wọ́n lọ ń sùjádà, wọ́n lọ ń san àsákọ́lẹ̀ fún Aláàfin ni. Aláàfin ni. Politics ló da ètò rú. Bẹ́ẹ̀ni. Aláàfin ni olórí ọba. Aláàfin ni olórí ọba, ó dà Àfọ̀njá ti lọrin. Àfọ̀njá lọrin. Aláàfin ló ti jẹ́. Bẹ́ẹ̀ni, àṣẹ Aláàfin ó dé lọrin. Bẹ́ẹ̀ni, gbogbo èmi lọ yàn tẹ́ bá béèrè tán. Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni. Ifẹ̀, àwọn tá a ya láti Ifẹ̀, àwọn Àwórì ni. Bẹ́ẹ̀ni. I'm sorry to say, ọba wọn ò lágbára, ọba wọn yìí ṣe jagunjagun. Ìṣe jagunjagun. Gbogbo àwọn agbára tó fẹsẹ̀ rinlẹ̀ Ọ̀yọ́ ni. Kódà Ọ̀yọ́ ló control Ìbàdàn. Gbogbo àwọn ààrẹ látòsà kankan yẹn Ọ̀yọ́ ni wọ́n ń ṣiṣẹ́ fún. Ẹ má dàtàn rú o. Wọ́n fi ẹnìkan jẹ gómìnà Adésọjí Adérẹ̀mí, kò túmọ̀ sí pé àwọn olórí ọba. Politics. Òṣèlú ni wọ́n fi ṣe òṣèlú ni. Onígbà yẹn l'Awólọ́wọ̀ yọ Aláàfin kejì, Adéyẹmí kejì. Nígbà tó ti yọ, kí ló sì fà tó fi yọ? Ẹnìkan rí Ọláfín, mo fọkọ bẹ́ni ẹ láṣìírí. Agbára tí ń bẹ lọ́yọ̀ọ́ gbà náà, wọ́n wá pàṣẹ pé kó máa gbó, kó wá bẹ̀rẹ̀ sí gbó bí ajá. Mo fọkọ bẹ́ni ẹ láṣìírí. Tó náà ti bímọ. Ìdí ẹ̀ l'Awólọ́wọ̀ fi ní tọ́ọ̀ bá lè dá, t'Aláàfin ò bá lè dá padà. Ó lè gbó bí ajá mọ́. Ó rí Ọláfín. Náà fi pé Ọ̀yọ́ ní alówólódù bí ìyèrè. Ọmọ adálémọ fóògùn. Wọ́n dálémọ fóògùn ni wọ́n ní agbára tó fi ń pàṣẹ. Nígbà náà ọgbọ̀gbọ̀. Níbi tọ́lọ̀ ń gbé sínú. Politics ló pa nǹkan jẹ́. Pé kí ní kan kí ọba Ifẹ̀ ó pàṣẹ fún gbogbo Ifẹ̀ kan jẹ́ ọba adéẹyọ kan. Èèyàn mélòó? Ó ti dèèyàn mélòó? Ọba Ifẹ̀ lè pàṣẹ fún gbogbo Ifẹ̀ lásán. Káde wọn jẹ́ ẹyọ kan kò rí. Wọn ò bí ẹnìkan dákú tó sọ pé ọba kan fẹ́ wù lọ́yọ̀ọ́. Aláàfin. Wọ́n lọ wọ́n délẹ̀ Benin Republic. Wọ́n káàkiri. Ìlú tó pọ̀ nílẹ̀ Yorùbá yìí Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ káàkiri ni. Ẹ jẹ́ àgbàfẹ́ tọ́lọ̀ gbà. Àgbàfẹ́ tọ́lọ̀ gbà fọ́ kámátà ìtàrú. Lórí àwọn ọmọ ọmọ lẹ́yìn. Tọ́lọ̀ ọmọ tí mo lẹ́yìn. Wọ́n máa ṣe ìpèfẹ́ tó bá dàtàn rú. Báàlù kú lè mọ ẹ dákun ẹ máa ṣe àpúrógámì káwọn ọmọ Yorùbá máa gbọ́. Wọ́n máa gbọ́. Ẹ má dàtàn rú. Ẹ má dàtàn rú gbogbo ẹ̀yin jẹnẹrẹ́sà èyí ti ṣe é ẹ má dàtàn rú. Èmi ò kí ń ṣe politics. Ẹ̀yin tó fi jẹnẹrẹ́sà. Màá sọ òdodo ọ̀rọ̀. Politics yẹn ló ba nǹkan jẹ́. Ló ba nǹkan jẹ́ ó gbọ́ ìtàn láti ẹ̀ náà nù. Pé agbára Mọ́múlákà nílẹ̀ Yorùbá ọba ìfọ́sọ̀ ọba Ọ̀yọ́ ni. Super power ọba tó ní agbára dáadáa Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni o. Káàkiri bẹ́ẹ̀. Ní gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ Republic. Mo mọ ìtàn yẹn omi ò fẹ́ bẹ̀rẹ̀ láti ilẹ̀ bí Ọ̀rànyàn ipò tó wà bó ti jẹ́ iṣu ṣe púpọ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀. Nínú àwọn tí wọ́n tún ṣẹ́pọ̀ àwọn ìsọmọ Oòduà àwọn Ìjẹ̀bú Òde. Tẹ́ bá lọ wádìí dáadáa. Báwo ló ṣe lè jẹ́ pé Ifẹ̀ ni ojúmọ́ ti mọ́? Pẹ́lú àwọn tó ń pìtàn pé Ifẹ̀ ní Mọ́kà, Ifẹ̀ ní àwọn òyìnbó, kò lọ bẹ́ẹ̀. Kò lọ bẹ́ẹ̀ kó ló ṣe wáyé bá wọn. Olùyọ̀lọ́ ilé ẹ̀sìn tó fẹ̀ náà ní ọmọ ti jáde àti Jésù. Wọ́n wí bẹ́ẹ̀.
wọ́n ní ṣọ́ọ̀ṣì ogún ọ̀ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀ náà sọ mi ò bẹ́ẹ̀ nìkan mi ò ṣùgbọ́n current affairs ní pé ní tọ́lọ́ba o bẹ́ẹ̀ ni tó bá ní mọ̀tàn tó sì ní làákàyè Ọ̀yọ́ ni. Ọjọ́ ni yọ ló super power. Ìjọba wọn àṣẹ wọn agbára wọn ó dá dúró lọ́tọ̀ gbogbo alágbára Ọ̀yọ́ ló ti yà àwọn Ẹ̀gbá wọn padà yarí náà ni àwọn ọmọdé ti àṣẹ Àfọ̀njá náà yarí ó yarí máwùlẹ̀ lọ́wọ́ fún mi Àjàdí Ìkó òun náà yarí wọ́n fẹ́ gómìnà ara wọn Ìbàdàn òun náà yarí Ọ̀yọ́ náà sì àṣírí wọn. Ọ̀yọ́ nípìnlẹ̀ wọn. Nípa àkóso ìjọba. Àkóso ìjọba Ọ̀yọ́ ni. Ẹ má dàtàn rú. Kíní kan lórí òun kankan. Mọ iye ọmọ tánà bí Adámọ̀ bí ni. 41 ni. Ẹyọ kan tó gbẹ̀yìn ni agbẹ́kẹ̀lé ìfún. Onítùmọ̀. Bàbá ṣe tiẹ̀ ó táwọn ọmọ kan wá jáde ó káàkiri gbogbo ayé. Ó fi lọ́lẹ̀ ó fi nǹkan lọ́lẹ̀ bí. Ó fi lọ́lẹ̀ bí. Ẹ wá níbi tán ti bẹ̀rẹ̀ gangan. Ibi tánà èèyàn mélòó ló lọ ń kó sàkólẹ̀ fún Ọọ̀ni láyé ìjọ́hùn. Àwọn máa ń rìn kiri ni wọ́n máa ń rìn wọ́n gbóná lójú kan bí kan ti fá bí kan ṣe ẹbọ. Kò sí nǹkan tó wà ń fẹ́ jù bá ń lọ. Ṣùgbọ́n ní agbára pé ká jáde. Super power. Gbogbo ẹ tó bá ti wá mọ̀tàn gírímọ̀ǹkà yìí yẹn òun ni máa ń mú ní máa ẹ rí i pé ṣàṣà lọmọ Ọ̀yọ́ tí sábà mọ̀ ní gírímọ̀ǹkà yìí pápá ọkùnrin wọn ọlá yẹn máa ń gùn wọn ni àgàgà tó bá ti kọlà tó kọlà Ọ̀yọ́ ẹ rí tí ó wù báyìí. Kí ni ìtàn òní máa ń gùn ọ́ ẹ wá lọ́ba Ọ̀yọ́ òdìdé kankan yóò ṣe á dìde kò lè dìde. Wọ́n sì máa pálágbára làwọn. Ìtàn ni. Ìbò máa tọ̀ràn. Lónìí pé ìjọba ló lè la ìjà yìí. Ẹ̀yìn ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu. President Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin náà ní tí mo sọ yìí ẹ kíyèsí. Ẹ jẹ́ kí gbogbo ayé mọ first ọba. Ká bá sọ pé ìlú wo ló kún jù Ìbàdàn ni. Ká bá sọ pé torí pé Ìbàdàn pọ̀ ká bá sọ pé àwọn náà fẹ́ jẹ olórí ọba kò tí ń ṣe ìtàn ní ìtàn ẹgbẹ́ torí pé Ìbàdàn pọ̀ ẹgbẹ́ àìkúkú jágbe síbẹ̀ wọ́n àti máa lo Ìbàdàn state tá à ń lo Ọ̀yọ́ state. Ìyẹn jẹ́ ẹni tó bá ti jó ńlá káre ẹ jẹ́ ká àwọn nǹkan tó yẹ kí ìjọba dá sí ni ìjọba ló máa làjà. Tí ìlú bá ń dàrú ìjọba ni. Nígbà tó náà ìjọba ni ẹgbẹ́ adébẹ́lẹ́ gbáradé ẹgbẹ́ olóyè ilé ìgbà ní ọba tó máa rẹ̀ nítorí wọ́n ṣe ìjọba. Gbogbo orú àwọn Ògbómọ̀ṣọ́ yẹn baálẹ̀ ni wọ́n. Baálẹ̀ ni wọ́n jẹ́ Ògbómọ̀ṣọ́. Politics náà ló sún àdọ́ba. Politics ló fún aládé ló sún àdọ́ba baálẹ̀ ni wọ́n jẹ́. Ẹ bá kúrò ẹ lọ wádìí ìtàn. Ẹ lọ sí wádìí ìtàn. Ẹ̀yin tanra yín gbogbo àwọn ọba agbègbè tí bá ti jẹ́ Ọ̀yọ́ wọ́n á lọ forí balẹ̀ fáláàfin ni. Bẹ́ẹ̀ni Èkó ni Ṣakí ni kò sẹ́nìkan tí lọ forí balẹ̀ fọ́ ọ̀dẹ̀. Ẹ fún Ọ̀yọ́ ní sátífíkẹ́ẹ̀tì olórí ọba. Ẹ fún ọ. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣàbòsí. Ọjà dàtọ̀rú. Ká má dàtọ̀rú. Kí kálukú fara ẹ balẹ̀. Yìí ń dó bẹ́ẹ̀. Tàwa láàfà. Láì ní ṣàbòsí. Ẹ fún ṣé wàá dámọ̀ ní sátífíkẹ́ẹ̀tì olórí àwọn àfà. Nílẹ̀ Yorùbá wa o. Nílẹ̀ Yorùbá wa o. Mi ò kéwú ń bẹ o. Mi ò kéwú ń bẹ o. Ṣùgbọ́n mi ò fábòsí. Ìyànjú, ìlàkàkà. Ìyànjú. Agbára. Káwọn ọ̀làjú wọnú kéwú. Káwọn sàkọ́fà wọnú kéwú. Ẹgbẹ́ Adébáládé ọ̀gá fún Ṣèkára. Bàbá Kàmẹ́lì ló ṣe kejì. Àwọn amájẹ nàmbà 2. Ẹni bá gbé ẹsẹ̀ Kàmẹ́lì sí nàmbà 1 àbòsí nù. Àbòsí nìyẹn. Láì fẹ́ lórí tó. Láì ṣàbòsí. Láì ṣàbòsí.
Babalágbàjì ní nọ́mbà 3. Àwọn ọmọ wà ní nọ́mbà 3. Àwọn sì làgbà gbogbo wọn lọ́jọ́ orí. Àbí? Nọ́mbà 3 yẹn wà. Ẹ̀yin tara yín. Ilé yóò lákàkà kí yóò pín kéwú káàkiri. Ká pín kéwú kiri. Ká pín kéwú káàkiri, ká pọ́lì níta. Ṣé ká dá mọ̀ kó gbìyànjú? Ká ṣe tírà lórí nǹkan ń sọ. Lórí tá ń sọ, lórí tá ń ṣe. Ká kọ̀ǹkálẹ̀ Ká kọ̀ọ̀kálẹ̀. lórí ìmọ̀. Lórí ìmọ̀. Ká fèsì lábáwá ká sì lè sọ lábáwá. Fún ṣe hàn. Ẹ bá wà ṣe àdá. Ká má yàn nílùú ẹ̀ ká tún mọ lókè òkun. A tún wọ́n lókè wọn. Tí wọ́n dá ọmọ lọ́dọ̀ àwọn lábáwá. Kí lábáwá sì kìí jókè pé sáájú ọlọ́run. Ìṣe nọ́mbà 1. Àbáwá ní ṣe kàdá. Àdàbí bí ẹ bá dé òde Sùmùrà kò sí àfáà tó dàbí Babalágbàjì èmi mọ̀ wọ́n ni. Lọ́dọ̀ Nípa ọ̀yà lábí lọ. kúrò yìí Ọba máa ń yẹ ká lójú òkè. kúrò yìí síbi. Ìmọ̀ràn ní bẹ́ẹ̀ ni ọba máa ń yẹ ká wọ́n àgbà ní ọdún dé. Kéwu tèmi sì ré kéwu àgbàjì sí ni. Àbí? Àbẹ́bí ò ní sàkóso lẹ́lẹ́. Gbogbo ọ̀rọ̀ alábòsídé mi ò láìkẹ́ ẹ̀. Káṣù òdodo ó dà. Ok. Ẹ̀yin àfáà tẹ́ ń ṣe dáwà, ẹ̀yin dáyí. Tẹ́ ẹ bá fẹ́ púrùfù gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run lóòótọ́. Ní ìtẹ́ tí ìrí àfáà tí mo lè sọ pé òjíṣẹ́ Ọlọ́run ni nínú ẹ̀yin tẹ́ lẹ́ ń ṣe dáyí. Ìwájẹwámu. Ìwádìí àwọn ọmọ ní gbogbo ẹ̀. Bí àṣà fún àbúrá Nàìjíríà, ìwájẹwámu. Àfáà tí wọn gbọ́dọ̀ dákọ rẹ̀. Ọ ti nìkan competition. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ọdún tó ọ̀hún. Ṣíṣe Ọlọ́run náà lẹ́ ń jẹun. Mọye ọdún tí obìnrin kan tí wà ní London fi bú Ọọ̀ni Ifẹ̀ lásán Ọọ̀ni ọ̀gbìn Ifẹ̀ lásán kódà kòkó òun rí mọye ọdún tó fi bú Adéyẹmí tó kú kódà kòkó òun rí wọn gbọ́dọ̀ bú ẹ̀yìn àfa ẹkúnlẹ̀ gbèsè dáwàdá ní àìmọye pẹtísàn àìmọye ilé ẹjọ́ ẹjọ́ sì máa kàwé náà máa sọ́ọ́ bí náà sùn sí àbálọ́lá yìí. wọ́n ń bú Olúwo lọ́lọ́ báyìí. bú olójoojúmọ́. ó kọ́ rẹ̀ tẹ̀dùn lẹ́nu Rashidi Olúwo ó tó dákọ́ rẹ̀. ẹ̀yin wá lẹ́yìn gbèsè dáwàdá ní. orúkọ ti gbà tó bá rí wọn. wọ́n bá dákọ̀ yín lásán báyìí ẹ máa ní ẹ̀rín mọ́sàgì kan. àti bọ̀tán yín lẹ fi ń ṣe òun. wọ́n á ní pèlè for shop. nonsense rẹ. nonsense rẹ fi ṣeré yẹn. lépè. ẹ wà lè sí àwọn tẹ fẹ́ kó àfa àkọni. àkọni yé. ẹ̀yin lẹ fẹ́ sọ pẹlẹmì ẹ̀yin lẹ fẹ́ sọ báyìí pẹlẹmì dání. àwọn èèyàn ní ọ̀rọ̀ yìí. àwọn èèyàn ní ọ̀rọ̀ yìí. fáńsà sí ẹgbọ́ tẹlẹmì dání yìí àwọn tẹ́ ń sọ̀rọ̀ fún náà tó jẹ náà wà. ẹni o. náà bá sọ tó dáa lójú yín ẹ má lọ sáàbù àwọn náà léwu. ẹ má lọ sáàbù àwọn náà léwu ní kẹ́kọ̀ọ́ ló máa bá kára àwọn ọmọdé láti tẹ̀lé ọ̀sán fún sábà. ọ̀bọ̀ ẹgbọ́ sẹ́mi lẹ́mì dání yìí ẹlẹ́mì dání yìí. ó dàbí kan sọ pé kí ọmọ wa kóòtù onígbà láíláí kọ́ mọ́ jẹ́rìí bàbá rẹ̀ tó wá jẹ́rìí takò bàbá rẹ̀. wọ́n wá jẹ́rìí bàbá rẹ̀ sí òkè tó ṣe é kò. àbí kan ní kábúrò jẹ́rìí ẹ̀gbọ́n rẹ̀ ilé ẹjọ́ onígbà láíláí ọwọ́ akó yẹn jọ ẹgbọ́n sẹ́mi lẹ́mì dání yìí ẹlẹ́mì dání yìí yóò ṣe yóò sọ pọ̀ lẹ́kọ̀ọ́. àwọn èèyàn ṣe wá gbọ̀ báyìí. ẹni tó bá gbọ́n tó rò pé àwọn èèyàn gbọ́n òun gan lólórí òde. òun gan lólórí òde òun gan lólórí òkòdó. bákan náà bọ̀ lẹ́yìn ìdarí ìwọ sí láti kọ́ wá ní kẹ́kọ̀ọ́ tó wà pé wọlé sọ́dẹ̀ ọgbọ̀nù ààrẹ. ọgbọ̀nù ààrẹ bẹ̀rẹ̀ sáfòrò ní láti kọ́ sí. ẹ jẹ́ kí ìsìlámù fọkànbalẹ̀ ẹ gbogbo òwe tẹ́ ẹ mú lọ kóòtù ẹ withdraw everything. ẹ withdraw everything ẹ̀rẹ́ gbogbo mi. ọmọ bá dá wà yìí lọ. ìwọ tó ń bẹ ebú tó ń bú yàn ìwọ tó jẹ́ pé ọ ní prógráàmù kan fún ayé ààrẹ àfi nákìdù. àfi kọ́ máa ń alẹ́ yàn nákìdù àtakò. 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 ẹ kàn bínú Ọlọ́run. ẹ kàn bínú Ọlọ́run. ẹ ní láti bọ̀ tán. ṣé ṣé dandan ni kò gbé fọ́tò èèyàn ni. ṣé dandan ni kò dáko èèyàn ni. ọmọ olórí ibú kan wà ní gbèsè mùdírù ni. ó ti mọ̀ pé ṣọ́ọ̀bù òwò nu. òkò bí akánu. agúnwòwò. báwo ṣe wòlímọ̀ yóò gbé ta yóò ṣàtakò. ọ̀ọ́lẹ̀ láti bọ̀ tán. ọ̀ọ́lẹ̀ láti bọ̀ dáadáa. wọ́n yà kó pé ìwọ̀n pẹ̀lú ó ti fi ọ̀nà lọ ọ̀ọ́lẹ̀ láti bọ̀ dáadáa. pẹ̀lú ògùn Ọlọ́run. pẹ̀lú ògùn ti Ọlọ́run. bàbá tó kú kì í sẹ́kẹ̀ bàbá náà pẹ̀. pápọ̀ dímọ́ná ìdámọ́ hàmìlú mi náà hàmàlẹ̀ ọjà ẹni náà wà bá mọ̀ fúra bọ́ ọkọ̀ ọdún ṣiṣẹ́ òní ìdílé. gbogbo owó tó bá ń ṣe bẹ́ẹ̀. bàbá ń ṣe bẹ́ẹ̀ bàbá ń ṣe bẹ́ẹ̀ ṣé tó ṣe bẹ́ẹ̀ wọ́n wà wọ́n lọ́wọ́ fún rẹ̀. ilé sọ̀rọ̀ òkè òkè kẹ́jà bẹ́ẹ̀ ẹ̀ ní àtìmọ̀tá. ilé àmọ́ ń ta àgbà. àyàfẹ́ tó bá rúkú àdánù yín. wàhámànà. ó sì ní ìgbàgbọ́ tó bàbá ti bàbá yìí ọlọ́wọ́ bá ló rán sẹ́. wàhámẹ́lá sọ̀rọ̀ ó wá ń ṣiṣẹ́ rẹ̀ ó ti túbọ̀ òní sí wẹ̀ wá. ẹ kó mi rádaràdà. ẹ kó mi rádaràdà ẹ kó mi òṣì tẹ́ ń ṣe. ẹ jẹ́ kí ìsìlámù Yorùbá ó sinmi. ẹ jẹ́ kí ìsìlámù Yorùbá ó sinmi. ẹ jẹ́ ká rí àpẹẹrẹ rere lọ́dọ̀ ẹ̀yin tẹ̀ ń ṣe dáwà tẹ̀ ń pèrè ayé ní dáyé. alábẹ̀rẹ̀ lọ́dọ̀ yé. kò sẹ́kọ̀ọ́ rere lára yín. ẹ ní ẹ̀kọ́ gidi kan ẹ lẹ́kọ̀ọ́ rere á ní fìtì láti ní ẹ̀sán lóṣù náà. ká má gbọdọ̀ dárúkọ rẹ
káwọn má gbọ́dọ̀ dákọ rẹ tó jọlọ ni. tó jọlọ ni àbúrò gẹ́gẹ́ bí taari. àbúrò gẹ́gẹ́ bí taari. ọjọ́ gẹ́gẹ́ bí irú máa máa ṣe wọ́n náà wákàtí bá wọn ṣe é kú. àgàgà àwọn ẹlẹ́fẹ̀ àwọn aláwàdà wọ́n tún wá jáde síta pé ẹ má bínú wọ́n tún wá ní ká lọ sínú pọ́ǹsì ká lọ sínú Daily Times. aláwàdà tí wàá tó jẹ. aláwàdà tí wàá tó jẹ. bẹ́ẹ̀ gbọ́dọ̀ náà. wọ́n sọ àyẹ̀dọ́ lọ́wọ́. ó gba àwọn nǹkan yìí oníkangun ayé ń ṣírò ẹ olóòótọ́ ńlọ̀tá ayé ẹni bá ń sòótọ́ ayé ò ní fẹ́ràn rẹ̀ ẹ gbogbo ayé ganu ẹ wọ̀rọ̀ tí mo sọ ẹ rí kọ́rọ̀ yẹn lágbára kálukú tí wàá mọ rí báyìí ẹ ti rí báyìí tí mo lẹ́nu kò ní làákàyè kò mọ tí ń ṣe tó wà mọ tí ń ṣe òun náà kọ́ ló jáde ń sìn pé òun èsè mùsùlùmí ládùúgbò mọ́kà tó lọ láyé. ẹ jọ tó wá ní làákàyè. ṣé tó wá ní làákàyè nìyẹn. èyí tẹ́ bá jó làákàyè mọ kí èso ọ̀rọ̀ mi. ẹ dákọ̀ ẹ̀sùn lè láì. àfa kan tó wá dúró ẹgẹ́rẹ́ kan ọ̀hún náà mi lè ṣe sọ́ọ̀rì àwọn òbí ọ̀tọ̀ ọ̀dà wọn ò dìde lẹ̀ ni. wọ́n á ní kọ́ bá dé ní àtúntò ẹ̀yẹ olóko nínú Islam ṣé bá kó bẹ́ẹ̀. tó ti kẹ́kọ̀ọ́ pẹ̀lú tó sọ ma ẹ kó jọ. wọ́n ti Islam tẹ́lẹ̀ nípa wọn fúlàgì ní ṣe. àwọn àdè ti mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ àti mọ ibi tọ́rọ̀ jà sí. wọ́n ti máa. èèyàn wa jẹ́ bí wọ́n ti ń pè lóòótọ́ gẹ́gẹ́ bí àfa wọ́n ti ń pè lóòótọ́ àmọ́ lè pàṣẹ. bẹ́ẹ̀ bá pa pẹlẹbẹ èmi ò sòdodo. ìyí ò lábala bẹ̀wò yìí tó tún dàbí rẹ̀ dákun tó ń kílẹ̀ dáadáa ẹ bá wá máìkì tó jábọ̀ tẹ́tẹ́rì yìí tó tún dàbí rẹ̀ mo fẹ́ bí lè rí pé àwọn sàábé ànábì sáàlì fún wọn èmi sọ pé àlè fún wọn pẹ̀lú gbogbo ẹnu torí sàábé ò rí bákan náà. Ọ̀pàlàyé rẹ̀ ní ìṣe. Ọ̀pàlàyé ni. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ ní kú sàábé ẹ má gbà pàdé ìṣẹ̀kan wà tó jẹ́ tọ̀ yìí. Lọ́jọ́ bá sọ pé ẹnìkan nígbà tó gbà títẹ̀ wá ó ti kúrọ́ ní ìwọ náà ti kú sàábé. Ọtí kú sàábé ọtí olókùrọ̀ ọtí lánàá rẹ̀. Al-Qur'ani nìkan kú sàábé ẹ bá mi wo Suratu Nur ti jẹ́ lẹ́bùn kọ́. Iná làásìnà jáwó kàbìlì fúkì ó sílẹ̀. Bismillahir Rahmanir Rahim. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم. إن الذين جاءوك بالأفك إن الذين جاءوا بالإفك عصبة منكم. Iná lọ sínú jáwú bèlè fúfúkì àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ irọ́ wá àdáparọ́ tán parọ́ máa ń ṣà kó ṣe sì náà kó sì bàtú mẹ́ńkùn ìjọ nínú yín náà ní sàábé náà ní. Sàábé nínú yín ni wọ́n mú nínú yín náà ní. ẹ wá ní wọn lè kú sàábé níta ìsọdí wàhálà nù. ṣé sàábé tó bá kúrò àléébù. Sàábé kú ọlọ́ọ̀bá ti kú. ọlọ́ọ̀bá ti kú. ọlọ́ọ̀bá ti lánà òkúra lókùrá ní. ẹ máa tara yín. ṣé ẹrù pẹ́yìn nìkan lẹ́mọ̀ọ́rọ́ sọ ni. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم. ẹ má rò pa burú ni fún yìí o nínú ẹ̀kọ́ yẹn nìkẹ́ lọ́mọ ó kì í sìn èèyàn níyàwó méjì orogún ò lè fẹ́ràn ara wọn láéláé. láyé rọrùn orogún kò sí ọdẹ fẹ́ fọmọ lókun náà. ìwọ lọ jẹ orí ẹ̀ òpin. لا تحسبوه شرا لكم. orogún máa jẹ́. kẹ́kọ̀ọ́ orogún papọ̀ sójú kan ló lóore jù òun ló pè yẹ ọ fẹ́yàwó kan sí Ìkòdú ọ fẹ́yàwó kan sí sẹ́bìtẹ́lẹ̀ta wàhálà ó pa ọ́.
إن الذين جاءوا بالإفك عصبة منكم bọ́ bá jà ẹ́ parí ẹ̀ wọ́n máa jà ẹ́ máa parí ẹ̀ náà. Ọkọ̀ fíìmù tí wọ́n bá yà pátá. Ọkọ̀ fíìmù tí wọ́n bá ṣe nínú ẹgbẹ́ náà ó ti lọ sí ọ̀pá ní àárín. tí ìyàwó bá pe tó bá pe wọ́n tó fẹjọ́ ìyàwó ẹ̀ Ẹjọ́ ìyá lé sùn. ìwọ fìlà ákàlẹ̀ dá mẹ́ta Ayò. irọ́ náà ni Irọ́ ni. Bí adé náà bá sì gbọ́ tó ń tọ́ ìyàwó mi ṣe báyìí. irọ́ ni Irọ́ ni. Ọ̀sán pé ìwọ lọ jẹ́ kẹ́mi kóòtù náà yọ. Bí àkókò wọn. kálukú roko sọ́dọ̀ rẹ̀ náà. Alùpùpù roko sọ́dọ̀ rẹ̀ ní wọ́n ya fíìmù ni. Wọ́n yà rẹ́lù, wọ́n yà kò parí, wọ́n yà kò parí, wọ́n yà kò parí. إن الذين جاءوا بالإفك عصبة منكم bẹ́ẹ̀ náà làwọn sàábé Ẹ̀sìá. bí nǹkan máa léyàwó ànábì lọ kó kan nìkan ni wọ́n wá irọ́ pamọ́ ìyàwó ànábì Orúkọ ẹ̀. wọ́n ti mọ̀ pé Aisha wọléwọ̀de ànábì ni náà ó ṣe sì náà ó ẹlẹ́ran ara fẹ́ gbà ànábì náà gbà mí kódà wọn Aisha lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ dánwò kí wà yìí kí Jibrila tó dé pé nígbà ànábì lọ́pẹ́ padà irọ́ náà ń pa Àwọn ọmọ ni. irọ́ náà ń pa Àwọn ni. àwọn sàábé náà ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ ogun ni wọ́n ti rí pé kùrùkẹrẹ Aisha ó pọ̀ Pọ̀. òun náà wà nù ráwí Ó wà nínú ẹtí lẹ́bàá wá. ìyá rẹ̀ àti ìyàwó rẹ̀ ó máa bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ ogun ìwọ ló gbórí rẹ̀ ó pé Ìwọ lọ́sẹ̀ lákàyè. wọ́n fọkọ bó lórí nǹkan láti rí ní tí òjò níyàwó lẹ́nu nígbà tí ó pé ìyá rẹ̀ mọ̀ pé òun ló ń tọ́ ìyá rẹ̀ bá ti ní ọmọ eléyìí ọmọ rẹ̀ lágbà nífẹ̀ẹ́ ọmọ náà yóò lé ìyàwó dànù Tó ti jáde ẹ̀ ni. ìwọ ló sì lákàyè ẹni tó níyà láyé tó sì níyàwó kan láyé ìyàwó méjì ló ní o Wọ́n méjì ló ní o. wọ́n tara rẹ̀ jẹ ọ níyà ọ sì níyàwó kan Ọ̀sẹ̀ níyàwó kan. ìgbà pé ó níyàwó méjì Àti méjì lọ ní. Méjì lọ ní o, na 12 units. bọ́ bá níyàwó méjì tí ìyá rẹ̀ ń bẹ ìgbà pé ìyàwó mẹ́ta Ta lọ ní o. ìwọ lọ́ọ́ jẹ́ kórìí rẹ̀ ó pé Wọ́n jẹ́ kó lè lọ pé ni. bẹ́ẹ̀ náà làwọn sàábé wọ́n máa ká kùrùkẹ́rẹ́ Àìṣà pọ̀ ó sì gbọ́n ó ní làákàyè ó parí. àwọn fámìlì náà àwọn àbúrò wọn bá ti pé ìyàwó kan wúlò tó ń ṣe dáadáa wàhálà ni. Wàhálà ni olóko ẹ̀. Níjọba wá kí ẹ̀gbọ́n wọn bá fún ẹ ní oúnjẹ ìwé òrí wí. Síjọba wá ṣe kí ẹran ní abájọ tó ní kọ́lé ẹ̀yọ̀ pé lọ. Ẹ kó ṣe kí ẹran kàǹkà. ẹ bó ṣe gé ẹran kàndùkàndù ẹ dákun ṣé ẹ ń gbọ́ dáadáa. إن الذين جاءوا بالإفك عصبة منكم ọgbọ́bọ̀ لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم ọgbọ́bọ̀ والذي تولى كبره منهم له عذاب عظيم. ẹ rí i pé nínú kan ẹ wọ́n pé àdìsí yẹn àwọn alábòsí àdìsí yẹn ó lẹ ọtí kúta àbẹ̀wò Wọ́n ti kú sáadé. Wọ́n ti àdìsí orílẹ̀ wà bẹ́ẹ̀. ẹni tó gba àdìsí yẹn wá ó ti parọ́ rí ọtí kúta àbẹ̀. Ìwọ́n náà ti kú sáadé. Nínú sáadé ló gbà wá. tó ẹni tí ò rí ayé gbé tí ò gbádùn lákàlè ni lákàlè rẹ̀ ó pọ̀ gan ọba ti gbọ́rọ̀ kan kékeré kan tó yẹ ó wí náà nù kí ló yẹ kó wí olùsílẹ̀ fẹ́ràn olówó láíláí olè àtọlọ́pàá ò ní sọ̀rẹ́ Wọ́n wà ní sọ̀rẹ́ láéláé. òkúrò àtolódodo ò ní rẹ́ Wọ́n láíláí ní rẹ́. bẹ́ẹ̀ náà lorogún ò ní rẹ́ Olóko láíláí òde rẹ̀ láéláé. wọ́n máa mánéjì ara wọn Àwọn mánéjì ara wọn ni. Wọ́n mánéjì ara nílé o. ẹ máa tanra yín jẹ báwọn òdodo ọ̀rọ̀ tó lòrò sọ Àwọn òdodo ọ̀rọ̀ tí sọ̀rọ̀ sọ ni. Wọ́n àpolókò àtolókò máa jọ máa ń kó. Àwọn òwò rẹ̀ lọ títí. yóò rí ti orogún ẹni ọ̀rí owó ìjà tó yẹ Owó ìjà tó fi tẹ̀. ṣé wọ́n rí tara rẹ̀ Ẹ wá sọ sí lọ́rùn àbí ìbáko. Ó rí tiẹ̀ ṣe rí. Ìwọ́n náà wọ́n kọ́ àbí ọ̀rọ̀ kẹjọ. lọ́lọ́run fi ní òun ò lórogún kò sórogún fọ́lọ́run èèyàn la wá àwa lè lórogún àmọ́ ní ráìfà bí iṣẹ́ táwọn ju ara wa bí iṣẹ́ àmọ́ ní ráìfà lọ́dọ̀ ṣe aṣígbẹ́sẹ̀ ti pọ̀jù lọ́dọ̀ ṣe orogún náà lù òun ló mọ tí ń ṣe láti gbẹ fún pọ̀jù lọ́dọ̀ ṣe bíyàwó rẹ̀ bá gbáko ìwọ náà gbá kẹrẹ Ìwọ́n náà bá kẹrẹ. Bí alẹ́ rẹ̀ bá ti lọ́wọ́ ká ìwọ́n náà ti súbì. ẹjọ́ ọgbọ ẹjọ́ mójútó kọ yín Ẹjọ́ mójú kọ́kọ́ yín.
agbọmọjó lọmọ mojú Gaskiya. obìnrin tí ò bá fọkọ ló jẹ tí ò béèrè fọkọ jẹun fọkọ òun ọkọ ò ní fẹ́ràn rẹ̀. Ọkọ̀ ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀ wa ní sọ́kọ̀ ọ̀dọ́ tó ń bá àdúrà kò ní tó ń jẹ́ wá ní ọlọ́pàá ọkọ̀ sáàkó ní kó wá gbé wá. ọgbọ́bọ̀ nínú ẹ̀kọ́ nù Nínú ẹ̀kọ́ nìyẹn. kò sóògùn ìfẹ́ kan tó ju wà lọ Ìwà ni o. gbogbo ẹni tó bá so oògùn burúkú kò ní faralé lọ tó dìde lé ẹ rí i pé látòkè láti gbé títí lọ́dọ̀ aláàfáà títí lórí àwọn sàábé tó dìde lé ẹ jẹ́ kí kálukú wa ká mọnú ara wa ká sì máa sin lọ́hùn ká sì máa sin dáadáa sáwọn èèyàn tó máa ń pè wá lójúṣe ọlọ́run ká máa ní faradà tó bá níyàwó méjì ṣe dọ́gba láàrin wọn bọ́ọ̀ ní mẹ́rin ṣe dọ́gba láàrin wọn bó sì jẹ́ yọkan wọ́n ṣàbòsí. Mẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ yára rẹ̀ sọ̀rọ̀ ìyàwó rẹ̀ jù. Inna Allaha ya'muru bil adli Ọlọ́pàá wọn sì ká ṣe déédéé. wal ihsan Ọlọ́run sì ní a ṣe dáadáa lórí gbogbo táwọn mójútó. wa ita'i dhil qurba Ọlọ́run wa pàwọ́ aláṣẹ ó ní máa fún gbogbo àwọn tó bá súnmọ́ alẹ́kọ̀ọ́ wa. wa yanha 'anil fahsha'i wal munkar Ọlọ́run wa ó ká kókò fún wa níbi tọ́lọ́run bá kọ̀ àti táwa kò lè fara mọ́. ya'izukum la'allakum tadhakkarun. Ọlọ́run bá wa sọ̀rọ̀ ó ti wá sí wá bóyá nípa ìrántí. Ọlọ́run kó gbàdúrà gbogbo wa. Ọlọ́run àmọ́ Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم